Àwọn olórìṣà wọ́n ti ránṣẹ́ sí Lateef Adedmeji o. Bí wọ́n ṣe ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kìlọ̀ fún un ní kíkankíkan. Kí ni irú iṣẹ́ tí wọ́n rán sí Lateef Adedmeji? Kí ni ìkìlọ̀ tí wọ́n ń ṣe fún arákùnrin yìí lórí ìbẹ́ta tí ó bí láìpẹ́ yìí? Ẹ wo inú fídíò yìí náà lẹ ti máa wo gbogbo ẹ̀. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ẹ bá mi sọ fún Mobimpe àti bọ̀dá Lateef Adedmeji, ẹ bá mi sọ fún wọn wípé àwọn ọ̀run rán wa sí wọn, nítorí wípé àwọn kan wà tó jẹ́ wípé gbogbo bí àwọn ṣe ń yayọ̀ ọmọ, ìbànújẹ́ ti dé bá àwọn kan. Ọ̀rọ̀ bí ẹkún kò ní sọ sínú ilé wọn. Ayọ̀ wọn tí wọ́n ní wọ́n máa ní kalẹ̀ ni. Ogun ìbànújẹ́ kò ní dénú ilé wọn. Ogun ẹgbàbí ìgbégbàì kò ní ṣẹlẹ̀ nínú ilé wọn, àmọ́ pẹ̀lú ìkìlọ̀. Amómirí ìṣípayá ńlá kan lóru èní mọ́jú. Ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ. Lẹ́yìn ìgbà tèmi ti kí wọn kú ewu ọmọ, tí mo dẹ̀ tún ti dá sí ọ̀rọ̀ yàmàyàmà tí àwọn Yorùbá ń sọ nípa àwọn ọmọ wọn. Ṣe rí pé mo ti ń ṣe nǹkan tèmi, mi ò sọ kankan nípa wọn mọ́, torí wípé ṣókí òun lọbẹ̀ oge. Àmọ́ a wá gbé ìṣípayá wọn wá sí ojú mi lóru àná, tó jẹ́ wípé a sì gbọ́dọ̀ jí iṣẹ́ yìí, nítorí wípé ìṣípayá yìí ó ní agbára púpọ̀. Àmọ́ wọ́n ní a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Dóò mo ti gbàdúrà sí, àmọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ ayé lọ́kùnrin lóbìnrin, mo fẹ́ kí ẹ bá mi ṣàdúrà fún wọn wípé àsìkò tí wọ́n rẹ́rìn yìí kí Olódùmarè jọ kó má fi àwọn ọmọ wọn pa wọ́n lẹ́kún, torí pé ìṣípayá tí mo rí ó ní agbára púpọ̀. Àmọ́ mo mọ̀ wípé lágbára aṣẹ̀dá aláìbí ìran ibi kò ní ṣẹ mọ́ wọn lórí. Ẹ bá mi sọ fún wọn kí wọ́n má rí fi àwọn ọmọ wọn sórí social media. Àsìkò yìí kí wọ́n jókòó sínú ilé wọn, kí wọ́n tọ́jú ọmọ wọn. Àwọn àlejò wọ́n wá, ẹ̀ ń gbọ́mọ fún wọn, ẹ̀ ń gbọ́mọ fún wọn. Oríṣiríṣi àlejò ń wá, torí lásìkò tẹ́ ẹ̀ṣẹ̀ bímọ yìí oríṣiríṣi àwọn àlejò ló máa kí yín. Àtẹni tó fẹ́ yín dénú, àtẹni tí ò fẹ́ yín dénú, àtẹni tó jẹ́ wípé gbogbo bí ẹ ṣe ń rẹ́rìn ìbànújẹ́ fún nínú ìsàlẹ̀ ọkàn ẹ̀, ṣùgbọ́n tó gbé itọ́ dúdú sínú tó wá ń tu funfun jáde. Ẹ ṣọ́ra fún wọn. Mi ò ní pé kẹ́ má gba àlejò tó bá wá fẹ́ kí yín kú ewu ọmọ o, àmọ́ ẹ ṣọ́ra fún àwọn tẹ́ máa gbé àwọn ọmọ yín fún. Ẹ tọ́jú àwọn ọmọ yín, ẹ dáàbò bò wọ́n gidigidi. Ẹ má jẹ́ kí ọwọ́ burúkú gbé wọn. Ẹ la ojú yín. Àsìkò tá a wà yìí àwọn ọ̀run ní pé kẹ́ ẹ di fìjìláńtẹ́ lórí àwọn ọmọ yìí, torí wípé ẹ ní sunkún igbe ìbànújẹ́ lé wọn lórí o. Àbíyẹ̀ ní titi yín o. Olódùmarè ò ní ṣe yín ní aláàbíkú, nítorí wípé gbogbo ìlú tí ọ̀tá ń lù lásìkò yìí, gbogbo bí ẹ ṣe ń yayọ̀ ọmọ bí kówó ni gbogbo ìlú tí ọ̀tá ń lù nìyí. Gbogbo ìlú tí ọ̀tá ń lù lásìkò yìí, bí wípé kí ẹ sunkún, bí wípé kí ẹ sunkún, bí wípé kí ayọ̀ yẹn kó di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ ni. Ọ̀tá ń gbìyànjú gidi gan. Ṣé a rí ohun tí Olódùmarè bá ti fi ìṣípayá kan wọ̀n wá? Ó ń sọ fún wa wípé kí a jíṣẹ́ yẹn fún ẹni tó ní ìṣípayá yẹn ni, nítorí pé ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tá a máa jẹ fún. Ẹ tọ́jú àwọn ọmọ yìí dáadáa. Ẹ dáàbò bò wọ́n bí ẹ bá ṣe ní agbára láti fi dáàbò bò wọ́n. Ẹ dáàbò bò wọ́n, nítorí wípé àwọn ọ̀tá wọ́n wà ní àráǹdí yín tí wọ́n fẹ́ ṣe nǹkan burúkú fún àwọn ọmọ yìí tó Olódùmarè ò lè ní gbà fún wọn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ jọ̀wọ́ ẹ bá mi máa ṣe àdúrà fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àti àwọn òbí wọn, wípé àdúrà kan ṣoṣo tẹ́ wọ́n máa ṣe nìyí. Gbogbo bí inú wọn ṣe ń dùn lásìkò yìí, bí wọ́n ṣe ń yọ ayọ̀ lásìkò yìí wípé àwọn bímọ, kí wọ́n má sun ẹkún lé àwọn ọmọ náà lórí. Àdúrà tẹ́ wọ́n bá mi ṣe sábẹ́ kọ́mẹ́ǹtì. Ẹ bá mi táàgì fídíò yìí fún àwọn òbí àwọn ọmọ yìí, kí wọ́n lè mọ bí wọ́n ṣe máa dáàbò bo àwọn ọmọ yìí. Ẹ má gbé wọn wá sórí social media. Ẹ tọ́jú wọn pamọ́ bí ẹni tó rí precious. Ṣé mọ̀ pé precious ni wọ́n? Ṣé mọ̀ pé èèyàn kì í flamboyant precious anyhow? Ẹ tọ́jú wọn gidi gan. Ẹ dáàbò bò wọ́n gidi gan bí agbára yín bá ṣe lè dáàbò bò. Ẹni tí spirit yín tí ò bá true sí pé kẹ́ ẹ gbé àwọn ọmọ yín fún, ẹ má gbé àwọn ọmọ yín fún wọn. Tí wọ́n bá kí yín tó bá béèrè àwọn ọmọ, ẹ máa jẹ́ kó yé wọn wípé àwọn ọmọ wà. Òkè, ẹ tọ́jú wọn gidigidi. Ààbò Olódùmarè ọba òkè ó máa dájú lórí àwọn ọmọ yìí. Ẹ ní gbé wọn gbé, ẹ ní sunkún lórí wọn. Wọ́n á dàgbàdàgbàdàgbà, wọ́n á dògbò. Ogun ẹkún kò ní sọ nínú ilé yín. Ayọ̀ yín tẹ́ ti bẹ̀rẹ̀ yìí ó máa bá yín kalẹ̀, kò ní di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ gbọ́ ìkìlọ̀, ẹ má gbé àwọn ọmọ yìí sórí social media, kí ẹ sì fi wọ́n pamọ́. Ẹ tọ́jú wọn gidi gan, nítorí wípé wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ẹ bá mi pín ètò yìí, kí ẹ bá mi gbé lọ fún Mobimpe àti brother Lateef, brother wa onígbe.
ẹ gbọ́ ìkìlọ̀ o, ẹ gbọ́ ìkìlọ̀ o, nítorí wípé àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wọ́n pọ̀ láyìíká yín tí wọ́n sì fẹ́ kí ẹ sunkún lórí àwọn ọmọ yìí, ṣùgbọ́n Olódùmarè ò ní jẹ́ kéké. Tí àwọn ọmọ náà tó bá ti wá gbó dáadáa, tí wọ́n ti gbó hanran, bóyá tó ti dàgbà, tó ti ń rìn, tó ti tó bí ọmọ ọdún bóyá bíi 4 sí bóyá bíi 3, ẹ wá lè máa gbé wọn wá sórí social media lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àmọ́ ẹ fi wọ́n pamọ́ dáadáa. Lágbára ṣìdá ìrìn yín á kalẹ̀, àṣẹ. ẹ̀yin tèmi ẹ wò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí Lateef Adedmeji àti aya rẹ̀ Mobimpe tí wọ́n ti ń dúró wojú Olúwa lórí ọ̀rọ̀ ọmọ bíbí, Ọlọ́run má pàpà ṣe ẹ wò Yínká Aláṣeyọrí lẹ́wọ̀ tó ń kọrin yìn nílé wọn yìí. Àwọn kan ní pé ṣèbí Muslim ni Lateef Adedmeji, bẹ́ẹ̀ ni òótọ́ ni, ṣùgbọ́n ìyàwó rẹ̀ Mobimpe Christian pọ́nbélé ni, ṣùgbọ́n eléyìí kò fa ìjà, kò fa ìyàtọ̀ láàrin wọn. Anyway, ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ̀ fi ń bá tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí o. Bójú ènìyàn ló dúró ní wọ́n ti sá lọ. Bójú ènìyàn ló dúró ní wọ́n ti máa sọ̀rọ̀. Adébímpé mo bá yín dúpẹ́ pé ó ní dúró mi ẹ ṣeun. Òkè tálágbára gùn tó mi ẹlẹ́. Òkè tálágbára gùn tó mi ẹlẹ́. Ọlọ́run dúpẹ́ òun lémi ọmọ rẹ̀ gùn tó fàyọ̀ wá dúpẹ́. Ó ṣe o. Òkè tálágbára gùn tó mi ẹlẹ́. Ìdílé Lateef Adedmeji ló gbọ́pẹ́ ìwáká ọmọdé Ọlọ́run. Salt and pepper ló ní wá kí olóore. Pé wọ́n rò pé ó pẹ́ dé, àṣeníṣe ló tètè dé. Mobimpe ayé rò pé ó ti pẹ́ jù, àṣeníṣe ló tètè dé. Wọ́n ní ayé rẹ̀ pẹ́, wọ́n ní ìgbéyàwó rẹ̀ pẹ́, wọ́n lọ́mọ bíbí mi pẹ́, wọ́n ló ti pẹ́ jù. Báyé bá sọ pé pẹ́ o, adákẹ́jà àwòrán. Báyé bá sọ pé pẹ́ o, adákẹ́ ṣiṣẹ́ òwòrán. Ohun táyé pè ní pípẹ́ Ọlọ́run yíyá ní lọ́dọ̀ rẹ̀. O kì í pẹ́ dé, o kì í tètè dé o. Àkókò tó tọ́ ló máa ń dé o. Elétò tó rètò, bàbá elétò níbi gbogbo. Wọ́n sọ kó dẹ̀ ti pẹ́ jù, àṣeníṣe ló tètè dé. Ọlọ́run ìrìn àjò yìí, àánú mo rí gbà o. Ìrírí tí mo rí, tí mo yẹ, tí ò pa mí, làwọn kan rí tí mo dìde mọ́. Àánú mo rí gbà, ó ṣayé ní kàyéfì. Wọ́n ní báwo ló ṣe kàn mí o, tábà pé irú mi kan. Òṣùbà rẹ̀ máa rè o, sára rẹ̀ máa rè o. Ọlọ́run tó máa dé lákòókò. Òṣùbà rẹ̀ máa rè o, sára rẹ̀ máa rè o. Ohun tó ló pẹ́ jù láyé mi ló ṣe ìlú oníwẹ́rẹ́. Mẹ́ta tán ló fún rú mi. Èyí tí mo ti béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fàánú kò dé. Ìgbà tí mi ò lérò ló fi ta mí lọ́rẹ. Ọpẹ́ ńlá ni mo mú wá Jésù. Mo là kọjá mo dẹ̀ rí mo bí iye. Mo láyọ̀
tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Mo rò láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. After all you've been through, àyè ọpẹ́ padà yọ. After all the said and done, yes, truly, God does not come late. He came timely. Yes, he had his own plan. He had his own ways of doing his things, and he came when we least expected. Ọlọ́run ṣe. Ibi tí mo gbà kọjá, àwọn kan gbà mí sọdá. Oúnjẹ tó ara mi dán, àwọn kan jẹ ẹ̀mí bọ́. Gbogbo tó jẹ́ bàbàrà fún wọn. Ó ṣe bẹ́ẹ̀ ó fi ṣàlàfẹ́ mi Adébímpé. Torí mo rà á mo gbà ní, mo rà á mo gbà ní. Irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí gbà. Mo rè ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Ọlọ́run Mobimpe mo rè mo rè ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Mo rè ọkọ tó fi ta mí lọ́rẹ o, mo rè àwọn ọmọ tó fún mi. Thank you, Jesus. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Mo rè jáde ìwọlé mi tí ò la ikú lọ. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Mo rè ọjọ́ tí mo wọlé mọ́rùn tí mo gbé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta jáde láì farapa. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Gbogbo àwọn ènìyàn tó róyún mọ́ mi, wọ́n padà rọ́mọ mọ́ mi Ọlọ́run. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Ò fún mi lábọ̀ oore, odidi oore ló fi ta mí lọ́rẹ Ọlọ́run. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Olúwa o. Olúwa o. Mobimpe mo rè o. Mo rè. Ọkọ mo rè o. Mo rè. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Ìgbéyàwó tí mo wọ̀ láì mọ ìrìn yẹn, ó dẹ̀ bá mi rìn, ó mú wa lọ́wọ́ dání. Orí wa lọ́mọdé Olúwa, ogóhùn àgbàlẹ̀ wa lọ́wọ́. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Èmi kankan ò lérò pé bí ìrìn mi ṣe máa rí rèé Ọlọ́run. Ibi ó bá mi dé lónìí o, àánú lánìí. Èmi aláìlẹ́nìyàn rárá, ó dẹ̀ padà wá gbogbo fọ́lẹ̀. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá wá dé. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mo wá. Mo yìn ọ́ lógo, mo yìn ọ́ lógo. Ibi ẹ̀sìn mi dé, mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo. Hallelujah, ògo ni fún Bàbá. Ká fi jó ìlú ní Ọlọ́run. Alààyè lórí ọmọ tiẹ̀. Hallelujah, ògo ni fún Bàbá. I wanted to post, but when she contacted me, I had to hold back. We are grateful. Thank you, Lord. Thank you, Jesus. Ègún, èpè,
ọ̀rọ̀ òdì ò jẹ́ ó ṣe lórí ilé yìí. Ṣé Jésù. Ọlọ́run ò ṣe. Thank you, Lord. Ọpẹ́ la mú à, ó jọ wá lójú. Amóore, amóore. Ìdílé Lateef, amóore. The Adedmejis, they are saying thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, Lord. You did not just give us one. You did not give us two. You gave us three. Thank you, Jesus. Èmi tí wọ́n ti pè lágàn, ó di àbí. Wọ́n tún forúkọ ọmọ pè mí náà. Ọlọ́run ò tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Òun ni òun kọ́, ọ̀rọ̀ rẹ̀ dàrí ọtí. Ìgbà wo ló bẹ̀rẹ̀ àti mi tó ti wá bẹ̀rẹ̀ bàbá rẹ̀? Òun ayé tiraka ṣe, àánú ṣe fún ẹni ìrọ̀rùn. Èébú dẹ̀rí ọ̀dẹ̀rí, èébú dẹ̀rí ọ̀dẹ̀rí. Wọ́n ní ayé rẹ̀ pẹ́, wọ́n ní ìgbéyàwó rẹ̀ pẹ́, dàgbà àkúsà, wọ́n lọ́mọ bíbí pẹ́, wọ́n ló ti pẹ́ jù, táyé bá sọ pé pẹ́ o, adákẹ́jà àwòrán wọn, táyé bá sọ pé pẹ́ o, adákẹ́ ṣiṣẹ́ owó lọ́wọ́, wọ́n rò pé ó pẹ́ dé, àṣírí ṣe lójú ìdílé, ẹ ṣe àyè ọ̀pẹ́ yọ, ẹ ṣe àyè ọ̀pẹ́ yọ, ẹ ṣe àyè ọ̀pẹ́ yọ. After all you been through, àyè ọ̀pẹ́ padà yọ. Àìmọye ìwọ̀sìn tó rí, àìmọye ikú tó dẹ̀ rí. Ó ṣe olóore, ó ṣe olóore. Èébú dọ̀la, èébú dọ̀la. Ẹ̀rín dé, ẹ̀rín dé. Ẹ̀rín dé àti mi, ẹ̀rín dé. Ẹ̀rín dé, ẹ̀rín dé. Ẹ ṣe àyè ọpẹ́ yọ, thank you Jesus. Ẹ ṣe àyè ọpẹ́ yọ, thank you Jesus. Ẹ ṣe àyè ọpẹ́ yọ o. After all you've been through, àyè ọpẹ́ padà yọ. Ó jẹ́ ìyọ̀ ló ń dúró ní àṣà tí màá sọ̀rọ̀. Bó jẹ́ ènìyàn ló dúró ní láti sànà. Bó jẹ́ ènìyàn ló dúró ní láti sànà. Onífọ́ mi ṣe wò. Ó ti wọ̀ ẹ́ lọ́wọ́. Thank you, Jesus. Jésù ní Násárẹ́tì. Ó ti rọ̀ ẹ́ lọ́wọ́. Jésù ti Násárẹ́tì. Olúwa ò ṣe. Olúwa ò ṣe. Olúwa ò ṣe.
ìmọ̀ràn àbí àmọ̀ràn tiyín nípa fídíò yìí ẹ fi síbi comment section yẹn so that ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tó nídìí irú àwọn ìmọ̀ràn báyìí wọ́n lè rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ látara fídíò yìí. Ẹ má gbàgbé láti click lórí subscribe button yẹn o, ọ̀fẹ́ ni subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ tẹ̀ fi ń tẹ subscribe yẹn mo gbàdúrà fún yín nǹkan re nǹkan ìgbéga nǹkan ayọ̀ ẹ máa fi máa gbé ṣe o. Ẹ ṣé gan o, ó dìgbà.